Kristi má ṣe jáfara bọ̀bá gẹ́lì rẹ̀ ti rí líyàrin ọ̀tá ló wà ó máa ṣọ́ra bí ẹni pé ibẹ̀ ní ṣẹ́gun rẹ̀ wá gbàdúrà fúnra lọ́wọ́ máa ṣọ́ra wọ àmọ́ra ọrùn rẹ̀ wọ lọ́sàn àti lóru èṣù bá ó dàdẹ̀rẹ̀ o máa ṣọ́ra ogun ọ̀run apàdé tàkórí kóra wọn jọ Olúwa máa fi iná tú wọn kárí wọ́n sọ yìí jáfara rẹ̀ máa ṣọ́ra gbọ́bọ̀ Olúwa rẹ̀ tì ẹni tí wọ́n fẹ́ràn fọ̀rọ̀ rẹ̀ sí ọkàn rẹ̀ máa ṣọ́ra àwọn tó ṣẹ́gun ṣáájú wọn wò wá bá wa ti ń jà wọ́n fi ohùn kan wípé ó máa ṣọ́ra sọpọ̀ Olúwa agbára àti oore ọ̀fẹ́ láti máa ṣọ́ra ó ní kì í ṣe ẹ̀jẹ̀ tàbí ẹran ara là ń bàjẹ́ àkàdé ṣùgbọ́n àwọn ìjòyè àwọn lọ́lá àwọn aláṣẹ ibi òkùnkùn ayé àti ẹ̀mí búburú ojú ọ̀run agbára láti máa ṣọ́ra láti máa wà ní àìrékọjá láti máa gbààwẹ̀ láti máa gbàdúrà láti máa gbégbá ìwà mímọ́ láti máa ṣe ohun gbogbo tó yẹ kí n ṣe tó gun ayé òfin ní borí mi Olúwa gbé wọ̀ mí èmi ò ní jagun gbógun lọ Àjàyè ni máa fúngun ayé mi jà Àjàyè Dáfídì jagun ó ṣẹ́gun o Àjàyè lèmi máa fúngun ayé mi jà Àjàyè Dáníẹ́lì jagun ó ṣẹ́gun Àjàyè ni máa fúngun ayé mi jà Àjàyè Jósẹ́fù jagun ó ṣẹ́gun o Àjàyè lèmi máa fúngun ayé mi jà Àjàyè èmi àti ẹ ogun onílé wa bá a máa borí gbogbo ayé wa lórí ilẹ̀ alààyè lórúkọ Jésù a máa ju aṣẹ́gun lọ àmín.